ẹ̀yin tèmi ṣé àlàáfíà lẹ́wà ẹ kú bójú ọjọ́ ṣe rí ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ̀yin tèmi ní pápápá a fẹ́ sọ̀rọ̀ nípa ikú arábìnrin tí a mọ̀ sí Tèmítọ́pé Òṣọbà a fẹ́ sọ̀rọ̀ nípa ikú rẹ̀ o bí ó ti jẹ́ controversy ní online a fẹ́ sọ̀rọ̀ nípa ọkọ rẹ̀ a fẹ́ sọ̀rọ̀ nípa Akeem ọkọ àwọn single mother tí ó ń ṣe findings lórí ikú arábìnrin ọ̀hún àwọn méjì tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ a dẹ̀ máa sọ̀rọ̀ nípa irú ikú wo ló pa Tèmítọ́pé Òṣọbà a máa sọ̀rọ̀ nípa ta ni ó pa arábìnrin yìí ẹ̀yin tèmi ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ máa bá mi ká lọ lórí ètò wa lénìí torí wípé ọ̀pọ̀lọpọ̀ àṣírí òun làwọn máa tú fún yín lórí ètò wa níbí lénìí ẹ̀yin tèmi ẹ fi ara balẹ̀ ẹ máa bá wa lọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí tẹ́mi ẹ bá fídíò wa pàdé fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ ètò tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè ẹ̀yin tèmi ò ní pápápá ẹ jẹ́ ká sáré mẹ́nuba ọkọ rẹ̀ ẹ̀yin tèmi ọkọ rẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti jáde tí wọ́n ti ń dragi ọkọ rẹ̀ wípé arákùnrin ọ̀hún wọ́n ní àwọn kan sọ ni o wọ́n ní arákùnrin ọ̀hún wọ́n ní ó lọ́ọ̀kì rẹ̀ ni àwọn kan tiẹ̀ tún sọ wípé nǹkan tá à ń gbọ́ là ń sọ o èmi kan ló sọ o àwọn kan tiẹ̀ tún sọ wípé wọ́n ní arákùnrin ọ̀hún tí ó jẹ́ ẹ kú mọ̀ wípé arákùnrin ọ̀hún ó jẹ́ alàgbà nínú ìjọ Celestial alàgbà ní arákùnrin ọ̀hún nínú ìjọ Celestial wọ́n ní arákùnrin ọ̀hún ó lọ́ọ̀kì Tèmítọ́pé Òṣọbà ni àwọn kan tún sọ wípé ó tún fi arábìnrin ọ̀hún wọn tún fi ṣe oògùn owó ni ṣé ọ̀rọ̀ yìí ṣe lóòótọ́ ni ọ̀rọ̀ yìí jẹ́ ẹ̀yin tèmi a ò mọ̀ bí nǹkan ọ̀rọ̀ náà ṣe jẹ́ o a tún ti mẹ́nu kúrò lórí ìyẹn nìyẹn àwọn kan arákùnrin yìí tí a mọ̀ sí ọkọ àwọn single mothers tí ó ń ṣe findings nípa arábìnrin Tèmítọ́pé Òṣọbà tí wọ́n sọ wípé cancer ni ó pa arákùnrin yìí ó ti jáde lénìí báyìí wá sọ̀rọ̀ wípé ó ní cancer kọ́ ló pa ọ̀rẹ́ òun o ó ní ọ̀rẹ́ òun ní Tèmítọ́pé Òṣọbà jẹ́ ó ní cancer kọ́ ni ó pa arábìnrin ọ̀hún ó ní wọ́n poison Tèmítọ́pé Òṣọbà ni àwọn kan tó ń sọ wípé police station ni Tèmítọ́pé Òṣọbà wọ́n ní police station ni arábìnrin ọ̀hún kú sí Akeem ọkọ àwọn single mother ó ti jáde wá sọ wípé police station kọ́ ni arábìnrin ọ̀hún kú sí o ó ní ilé ló kú sí o ó ní kì í ṣe police station ó dẹ̀ fi ìdí rẹ̀ múlẹ̀ wípé poison ni wọ́n fún arábìnrin ọ̀hún jẹ ó tún sọ lénìí ní ọkọ àwọn single mother torí ó ń ṣe findings nípa kéèsì ọ̀hún ó tún sọ lénìí wípé ó ní ẹ̀gbọ́n Tèmítọ́pé Òṣọbà kan tó wà ní London ó ní ó ti kọ́ńtàtì òun wípé kí òun máa bá ṣe lọ ó ní òun fẹ́ sọ kankan mọ́ nítorí wípé àwọn fámìlì Tèmítọ́pé Òṣọbà ó ní wọn ò fún òun ní backup tí òun fẹ́ wọn ò tì í lẹ́yìn bí òun ṣe fẹ́ jẹ́ kí wọ́n ṣe tì í lẹ́yìn ó ní ṣùgbọ́n ẹ̀gbọ́n rẹ̀ kan tí ó wà ní London ó ní ó ti tì í lẹ́yìn o wípé kí òun máa bá ṣe lọ wípé òun wà lẹ́yìn rẹ̀ bíi ké ó ti sọ wípé àwọn ti rẹ́dì láti ṣe autopsy kọ́ máì tí sin Tèmítọ́pé Òṣọbà torí fámìlì Tèmítọ́pé Òṣọbà wọ́n sọ wípé àwọn máa sin ní báyìí before any other thing ìgbọ́n rẹ̀ ọ̀hún ó ti sọ wípé kọ́ máa sin Tèmítọ́pé Òṣọbà kan ṣe autopsy lórí rẹ̀ kan mọ̀rú kútú ó pa á ẹ̀yin tèmi nǹkan tí a ní ká wá sọ fún yín lè nìyẹn o kí lè rí sí ọ̀rọ̀ yìí nípa ikú Tèmítọ́pé Òṣọbà olùṣọ́ ni ọkọ rẹ̀ nínú ìjọsìn Celestial nínú church Celestial wọ́n tún sọ wípé Tèmítọ́pé Òṣọbà wọ́n ní ó fèsì búlì láti ọwọ́ ọkọ rẹ̀ wọ́n ní ọkọ rẹ̀ búlì rẹ̀ gidi ni ẹ̀yin tèmi ìjẹ́ ó sì sí àwọn ọkùnrin tí ó tún ṣì ń búlì Tèmítọ́pé tó sì ti ń búlì èèyàn báyìí tó ṣì ń búlì ìyàwó wọn lóò wọ́n sọ wípé wọn ò tí ì fẹ́ra sílé o kọ́tọ́ tún sọ nìyẹn wọ́n ní wọn ò tí ì fẹ́ra sílé pé fíánsì lásán ni arákùnrin ọ̀hún jẹ́ sí Tèmítọ́pé Òṣọbà wọ́n tó sọ wípé arákùnrin ọ̀hún ni ò tún jẹ́ kí Tèmítọ́pé Òṣọbà tún máa ṣe fíìmù ní ẹ̀dúgbò wípé ẹ ò rí mọ́ nínú fíìmù Yorùbá ẹ ò fi taratara rí arábìnrin ọ̀hún mọ́ wọ́n ní
ọkọ rẹ̀ ọ̀hún ni ò jẹ́ kó tún máa ṣe fíìmù mọ́. Ẹ̀yin tèmi kò tí a rí gbọ́ nìyí o, láníkàwá náà wàá sọ fún ẹ̀yin olólùfẹ́ wa kí lẹ lérò, kò tí ẹ bá lérò ẹ tẹ̀ sínú comment section ká sọ̀rọ̀ nípa rẹ̀, ká sọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. Lónìí a kò lè rí jù bí àìlọ́ ìròyìn ní ṣókí tí a mú wá fún eré. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí tàbí ẹ ń bá fídíò àpàdé fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button lórí lójú gbogbo ọmọ àrí ó tún dọjọ́ mi ọjọ́ rí ó dìgbà.